bẹ̀rẹ̀ kága káfà kábà tíṣẹ̀ ìyẹn ò pé ká má ga ká dọ̀bálẹ̀ fún rárá o ìyẹn ò pé ká má ga ká dúró kága ká bẹ̀rẹ̀ kága káfà kábà tíṣẹ̀ ọlọ́run ló ń gbé ní ga ká dọ̀bálẹ̀ fún rárá o ìyẹn ò pé ká má ga that's my baby that's my gbogbo yẹn gbígbé sáà ní kó sọ ma gbé gbígbé ni ẹgbẹ́ dáàdì ní kẹgbẹ́ mi o ká bẹ̀rẹ̀ kága. àṣìlóòótọ́ lòwe àwọn àgbà tún sọ pé kòtò ọ̀tá ẹnìkan ìgbẹ́ jìn tóra lè sọ pé ọ̀tá ni ó kó bẹ́ẹ̀ kó lọ ọjọ́ rẹ̀ kí nìdí tá a fi mú gbogbo ilé wa ẹ ṣe farabalẹ̀. bàbá Ìjẹ̀ṣà guilty tí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa já padà sẹ́wọ̀n yẹn ó guilty fún bọ́tí mo rò ó guilty bàjẹ́ kò sí. ọ̀rọ̀ náà padà yé yín tí ń bá gbé débì kan bá a ṣe ń sọ̀rọ̀ yìí bàbá Ìjẹ̀ṣà inú òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́wọ̀n látàrí àṣemọ́sí tí wọ́n ló ṣe àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé ẹ wo ìdí tí a fi wá ṣe fídíò gan ni pé bàbá Ìjẹ̀ṣà ti lọ rí Ọọ̀ni tìlé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn Ọjájá II bàbá fún bàbá Ìjẹ̀ṣà mọ́tò ayọ́kẹ́lẹ́ bákan náà wọ́n tún foyè dá bàbá Ìjẹ̀ṣà lọ́lá. My name is Baba Ìjẹ̀ṣà Baba Àwàdà Kàngẹ̀ Oòduà. It is me now. Please, if you want to help me with money. Bàbá Àwàdà Kàngẹ̀ Oòduà ó ní oyè tí wọ́n fi dá bàbá Ìjẹ̀ṣà lọ́lá yìí ò nílùú Ilé-Ifẹ̀ tí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan sì tún jìn ṣé wá rí ibẹ̀ gan kí mo tún lọ mo sọ fún yín mo níṣẹ́ ráwọn comment section yìí àwọn gan torí pé ẹ fi kọ́mẹ́ǹtì kan hàn yín ó lágbára táwọn ènìyàn ti ń pe Ìyábọ̀ Òjó àti Princess pé kó wá wo oríire míì tí bàbá Ìjẹ̀ṣà tún sí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí bàbá Ìjẹ̀ṣà kú lọ́dọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ nǹkan kan mà tún ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà kí ló ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà tún lọ ọ̀dọ̀ MC Olúọmọ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nínú àwọn táwọn eléré máa ń lọ sábà jù ní MC Olúọmọ ṣé wọ́n wá drag MC Olúọmọ àbí wọ́n drag MC Olúọmọ ẹ̀yin náà mọ̀ pé wọ́n drag Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ nígbà tí bàbá Ìjẹ̀ṣà lọ rí tí wọ́n sọ pé ẹ̀ ń tẹ̀wọ̀n dé ni ó gbà láyè kó wá sáàfin rẹ̀ ẹgbọ́n tí bàbá Ìjẹ̀ṣà sọ lọ́dọ̀ MC Olúọmọ kódà ó tún ní tó bá wọ lẹ́nu ní kó máa fẹnu ẹ̀ sọ tó fi bá wọn ọ̀tẹ́ ẹ̀ tó fi bá wọn wí mọ́ bọ̀ ẹ̀ má lọ ibì kankan. a ti wà tipẹ́tipẹ́ òun pààyàn o irọ́ o gbogbo ẹ̀ láṣẹ wa ṣe kọ̀ǹdọ́tọ̀ àwa mọ́tò ṣùgbọ́n lẹ́nu ògo Ọlọ́run alhamdulilayi adúpẹ́ tó bá wọn kálukú kó máa sọ. bàbá Ìjẹ̀ṣà sọ nǹkan kan lẹ́yìn ìgbà tó ti ọ̀dọ̀ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ dé mo rò pé ẹ ti gbọ́n tó sọ nígbà tó lọ rí MC Olúọmọ kí lẹ MC Olúọmọ fún àtìmọ̀ tó gbá á padà mọ̀ náà ni kó tó di pé mú kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan bíi méjì bíi mẹ́ta wá ẹ̀ka kọ́kọ́ kan tí bàbá Ìjẹ̀ṣà tó sọ síkànnì ayélujára. bàbá Ìjẹ̀ṣà kọ́ báyìí ó ní my direct gratitude to his imperial majesty Ọọ̀ni of Ifẹ̀ olóhùn kí bàbá dáadáa bàbá thank you for the royal welcome olóhùn mo mà dúpẹ́ lọ́wọ́ yín bàbá fún ìgbàláyè tẹ́ gbà mí láyè nínú ààfin yín gẹ́gẹ́ bí ọba àti Ilé-Ifẹ̀ fatherly love bákan náà ẹ tún fìfẹ́ bàbá sọmọ ẹ tún fi hàn mí and the confidence you gave my wife bákan náà ẹ tún fi ọ̀rọ̀ akin ẹ tún fi bọ́yàwó mi pé kò sí nǹkan ìtọ́bọ̀ wẹ lẹ́nu ni kò fẹ́nu ẹ̀ sọ ìwọ̀fà lẹ́nu wọ́n dà wọ́n lóhùn Àfọláṣadé Omiyinka èèyàn ó kọ ìyàwó ẹ̀nu ẹ̀rí pé tó ń jó kọ bàbá Ìjẹ̀ṣà and I àtẹ̀mí náà ọ̀rọ̀ akin tẹ̀ sọ fún wa for the luxurious gift you bless us with ẹ̀rí pé luxurious gift àwọn ẹ̀bùn tí wọ́n gbà lọ́dọ̀ ní ọ̀pọ̀ tí wọ́n pé ẹ̀yin náà ti rí ibi fídíò kọ̀ọ̀kan tí mo ti ṣe fún yín and the brand new car bákan náà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ ẹ fún mi bàbá mo tún dúpẹ́ lọ́wọ́ yín bàbá Ìjẹ̀ṣà lóhùn dúpẹ́ I am truly humbled ó ní ìtẹ̀rí bàbá yìí ni mo wà bàbá Ọọ̀ni
as a son of the soil gẹ́gẹ́ bí ọmọ Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ilé-Ifẹ̀ gangan I am also honoured by the chieftaincy title ó ní ẹ tó fún mi lóyè bàbá àwàdà kàngẹ̀ ti Oòduà bàbá àwàdà kàngẹ̀ ti Oòduà ni bàbá fún Ilé-Ifẹ̀ ìlú Oòduà àti ìjòyè pẹ̀lú gbogbo ọmọ ilẹ̀ Ifẹ̀ thank you ó láti jòyè pẹ̀lú ṣẹ́rí ẹ wá já wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn ẹ má lọ bí kankan ẹjọ́ ẹdúná ẹ já wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn ṣé dandan ni táwọn èèyàn bá dákọ̀ Ìyábọ̀ Òjó àti princess sí kọ́mẹ́ǹtì ẹ̀sán bàbá Ìjẹ̀ṣà kí ló dé náà ẹ má pa àwọn èèyàn yìí náà ẹ jẹ́ kó ń kálukọ́ máa ṣe láìfù ẹ̀ náà ó yá ẹ já ká wo gbogbo àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan. Richie MBBS òun bọ́ síkànnì ayélujára ní let someone check on Ìyábọ̀ Òjó and the Momo princess. Ó ní ẹ bá wa sọ fẹ́nìkan kó lọ bá wa yọjú wo princess lójú fèrèsé àti princess àti Ìyábọ̀ Òjó. Their blood pressure needs to be checked as soon as possible. Ó ní bóyá kẹ́ ẹ tún gbé ìfúnpá sápá wọn kẹ́ ẹ tún sáré yẹ̀wò pé ṣé BP wọn sí ò ti máa rise. Congratulations bàbá mi Ìjẹ̀ṣà ó wá kí bàbá Ìjẹ̀ṣà ó ní congratulations bàbá Ìjẹ̀ṣà ẹ já tún wò mí. Ẹlòmíì tún bọ́ síbẹ̀ Rabiu Babatunde ó ní princess and Ìyábọ̀ Òjó in serious pain right now ṣé lóòótọ́ ni pé pain ni wọ́n wà kò sẹ́ni ó lè sọ ẹ já tún wo kọ́mẹ́ǹtì mi. Princess Esther Ọmọnìkẹ́ ó ń bọ́ síbẹ̀ ó sọ pé those that push you to the prison doesn't know that God deliberately allowed them to do it. Ó ní gbogbo àwọn tí wọ́n tì ọlọ́pọ̀npọ̀n lọ nú ẹ̀wọ̀n wọn ò mọ̀ yí pé Ọlọ́run ló rán wọn láti tì ọ́ lọ bẹ́ẹ̀ to do it just to save you from the threat. Ó ní pé wọ́n tì ọlọ́pọ̀npọ̀n láti yọ ọ́ kúrò nú bóyá ikú òjijì that period ní for you glory be to accomplish. Ó ní congratulations ọ̀tá ọ̀wá ní òun bá bàbá Ìjẹ̀ṣà sí lóòótọ́ ni pé sẹ̀ǹpọ̀ ńgbà míì tọ́lọ́ ń bá ń ṣe bí tọ́ pé King Saheed Òṣùpá gan sọ tẹ́dá bá ń ṣe bí tẹ́dá odò mọ́ ọ ní mo gbáre mu ẹ̀dá mọ́ kẹ́wọ́ àdúrà kiri má ṣe bọ́ tọ́lọ́ ń bá ń ṣe kí ní ọ̀nà ẹ̀ sáti mọ lírìsì orin yẹn. Akínlóye Káyọ̀dé Victor ó náà má tún gbẹnu sí máìkì èyí ò sí comment section bàbá Ìjẹ̀ṣà ó ní every cloud has a silver lining. Ọ̀rọ̀ àgbà ló sọ o. Your journey to Kirikiri has a reason. Ó ní ìrìn àjò bàbá Ìjẹ̀ṣà lọ sí Kirikiri ó ní tọ́lọ́run fi ṣe so that thou shalt be great and great you must. Ó ní ó ṣeéṣe kó jẹ́ pé ìrìn àjò afẹ́ tí bàbá Ìjẹ̀ṣà gbà lọ sínú ẹ̀wọ̀n ó ṣeéṣe kó jẹ́ pé Ọlọ́run fẹ́ fi gbéga ni sọ wá ń rí bẹ́ẹ̀ àbí ọ̀mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ṣùgbọ́n tá a fẹ́ gbéyàwó ni pé ńjọ́ làwọn ènìyàn comment section yìí níjọ́ ni wọ́n ó tó dẹnu dúró ló jẹ́ pé tí bàbá Ìjẹ̀ṣà bá ti fi fọ́nrán kan sínú ìkànnì ayélujára báyìí orúkọ Ìyábọ̀ Òjó orúkọ princess lè wà tí ní comment section kí ló dé ẹ jẹ́ àwọn èèyàn yìí ò dúkú káwọn náà tó jẹ́ pé àwọn gò ní lè ẹlòmíì ó tún ṣàyà gbangba báyìí yóò tún táàgì àkáǹtì wọn pé kọ́ wá wòṣẹ́ pé ní tí bàbá Ìjẹ̀ṣà tún ṣẹ̀ṣẹ̀ sí oríire tó tún ṣẹ̀ṣẹ̀ sí kí ló dé ẹ̀yin èèyàn mi ẹ ṣe àfídíò kábọ̀n rẹ̀ yọ̀ kiri tí a náà lè tẹ̀ wá lọ́wọ́ ẹ sì fa àwọn èèyàn yìí lẹ̀ ẹ jẹ́ káwọn náà ṣàyè tiwọn ní tó lọ ó ti lọ.